ìkan wá wáńjọ kan kò wọ pátá aláàjì ìyẹn wá burú jù. Kí ló ṣẹlẹ̀ ńjọ́ yẹn? gbàtà wá rí àwọn ìwà bọ́ta wọn ní kí ló ṣe ẹ́ ojú wo ló ń kan ẹ́ lé ṣé àwọn pátá ẹ̀ dọ̀tí tó oníjẹ́ ní kan ní mo ló wọ pátá. Gani ló wọ pàǹtì gbẹ́nu ẹ sọ́hun wa ẹ̀yìn méjì ṣèbóbìnrin jọ ní ẹni kó ní ṣòun tọ́lẹ̀tì. Tí a bá sọ̀rọ̀ pé báyìí lọ́rọ̀ rí àwọn ò ní sọpá àsọ bẹ́ẹ̀ mọ́. À ń sọ fún yín lánàá ẹ bá wo ètò wa lánàá wípé tuntun míì látọ̀dọ̀ bàbá wa ìrókò wọn ìrókò tẹ́kẹ́ ọmọdé ò gbọ́dọ̀ sá fàdánwò ẹ̀ pàjàkùmọ̀ wípé wọ́n tún ní nǹkan kan tí wọ́n tún ṣe ń gbà ìmọ̀ tí wọ́n fẹ́ kí a mọ̀ ẹ̀yin ọmọ líle ẹ̀yin òbí ó wù mí gan o kẹ́ fi eléyìí kẹ́ fọn káàkiri gan kẹ́ fi hàn àwọn ọmọ yín pé gbogbo ẹni tí bá ń hùwà líle tọ́lọ́ ń bá yọ kì í yọ àwọn míì bẹ́ẹ̀ o tí wọ́n ti bí ìpáàlì yẹn tí wọ́n fi lẹ̀ wọ́n ẹlẹ́mi ó ṣe bẹ́ẹ̀ tí ó kú ẹlẹ́mi ó ṣe bẹ́ẹ̀ tí ó yà wèrè ṣùgbọ́n ẹni tó bá bọ́ ń bẹ̀ ẹni ó fi lè rọgbọ́n kọ́ ẹni tó ń bọ̀ pé ẹ má ṣe bẹ́ẹ̀ kó dáa. Bàbá ẹ sọ orúkọ ilé kan sí. Sanyolu Mufta Owólabí tí gbogbo ìmọ̀ sí ní òkú wà nínú. Ìgbà ìmọ̀ yín ẹ dàpọ̀ ẹ fà ń kàn sí bẹ́ẹ̀ ṣe ṣèlérí lánàá. Ó dà bẹ́ẹ̀ eléyìí ó lágbára púpọ̀ torí pé ó máa ta bẹ́ẹ̀ nìkan tó wá pé kí ló ti mú ṣe kò síbi tó ti ṣẹlẹ̀ ní kì í ṣe kó bá ta bẹ́ẹ̀ nìkan ẹni ọba taba ó taba náà nù. a ti ṣe kọjá ó ti dà fi sẹ́yìn tégún fi ṣọ́ àwọn àgbàlagbà sì bọ̀ bàbá mi a máa ní mi ò ṣe rí ò wọ́pọ̀ bí mo ṣe bí mo fi sílẹ̀. Mi ò ṣe rí kò wọ́pọ̀ mo ṣe rí mo fi lẹ̀ ni iná ló bí ìgbà ìmọ̀ yìí. náà ni ńgbà tá a wà léwe náà ni tá a wà léwe ní léwe tá a dárúkọ ẹ lẹ́kùtà ẹ̀dùn Akíntọ́lá èmi àti Gani Ìṣómọ̀rin ọ̀rẹ́ mi ni òun nípèníjà ẹsẹ̀ igi báyìí ló fi rìn ṣùgbọ́n Ọlọ́run kó òwe sí lọ́pọlọ Ọlọ́run kó òwe sí lọ́pọlọ ó mọ̀wé ó sì burú kò fi ya ọ̀nà méjì jẹ́ primary 1 primary 2 láti ń gbòòrò ara wa pé mi náà ṣẹ̀ṣẹ̀ ń bẹ láyé dìsìn pẹ̀lú ògùn Ọlọ́run ẹnjìníà ní pàápàá ẹ̀mí rẹ̀ ogun àwọn Ọlọ́run wá ṣe wọn wá pàápọ̀ sí primary 3 tó bá ṣe first èmi á ṣe second àìwulẹ̀ púrọ̀ òní ó ṣe first kí la wá ń ṣe torí pé aburú aya alétílápá ọmọ aláàjì ó lè nìkan la kì í jà àkóìra ó lè ìpáǹlé ni wá àdẹ̀ kì í parọ́ bá a ṣe burú tó àkì í parọ́ nígbà tí olùkọ́ wa wá rí i pé à ń dalé ìwé láàmú tí olùkọ́ bá pàṣẹ fọ́mọ àwọn classmates ẹgbẹ́ wa pé kán ṣe báyìí tàbá ní báyìí nìkan ṣe tán bá ti ṣe wọ́n mọ̀ páwọn bọ̀ àbáyà àwọn ń ta ẹ̀yìn lágọ̀ àtorípa aga olùkọ́ wa wò pé kí lòun lè ṣe kó yóò lè mójútó wa ó wá gbé wa wá síwájú ó wá fi dẹ́sìkì sẹ́gbẹ̀ẹ́ báyìí ó sún àwa sí ara pátákó headmaster dé ó ní kí ló dé ó náà fẹ́ gbẹ̀mí òun ni àwọn ọmọ yìí fẹ́ gbẹ̀mí òun gbogbo tó fẹ́ ṣe yẹn òun fẹ́ máa rí báyìí kó ṣojú òun wọn gbọ́dọ̀ jókòó lẹ́yìn abáde bẹ̀rẹ̀ wájú náà Gani Ìṣómọ̀rin ní Mufu nǹkan kan dẹ̀ wá o gbogbo ọmọbìnrin tó ń ṣàkọsíwá yìí ẹ ká ṣe báyìí gíláàsì ẹ̀ pé òun ò ní kò lórí ọ̀fẹ́ àti dìde nígbàkigbà èmi lórí ọ̀fẹ́ wọn wá sóhun mára nítorí kò lè rìn dáadáa gẹ́gẹ́ èmi wá jókòó ní lẹ́nu ọ̀nà táwọn ọmọ ẹ bá ti wá dé àti ní jígí tá a máa ń lò. irú dígí òun dígí tá a fi ń wojú. jígí tá a fi ń wojú ni o kì í ṣe dígí tí wọ́n ń gbé. ẹ lọ́ọ́ ralẹ̀ abẹ́ ìjì lọ́dọ̀ màmá yín. òun ló sàmúwá láti ilé mi mọ bó ṣe jẹ́. ìyẹn Ṣómọ̀rin. táwọn ọmọ ẹ bá ti wá dúró wájú wa náà ti máa. Ṣómọ̀rin tí ó ti ní ìpèníjà ẹsẹ̀. tó bá ti wá dúró wájú wájú ọ̀dọ̀ wa báyìí náà ti máa dúró máa bá tíṣà sọ̀rọ̀ a wà mú jígí a wà fi sílẹ̀. kílẹ̀ mi lígí wò. a máa wo kí náà wọ̀. abẹ́ obìnrin olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́. bó ṣe ń bọ̀ bẹ́ẹ̀ alájẹ ẹ̀ ń kánjú ìjọ tá a dẹkun ẹ̀ náà ni mò ń bá bọ̀ yìí. orí ọ̀fẹ́ ẹ̀dá máa ń ní gbà mí. ẹ̀mọ̀ pátá tẹ́ ń wọ̀ èyí tí ọwọ́ pátá náà wà tẹ́ rí. ẹni tó bá àwọn tó wà létí ọ̀dọ̀ wa ń rí ní tá à ń ṣe bọ̀ wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀. kí ló dé. kélé gbé wọn tégún bá jégún lọ aláàjì àwọn ẹlẹgbẹ́ máa fẹ́ bí wo ọmọ líle ni. ọlọ́kàn àtàdúgbẹ́ fọlọ́hún labádẹ̀ wo lágbájá wà ń bí tó bá ṣakọ ṣùgbọ́n pátá búlù ló wọ̀. àbí babaláwo wa ní ni.
ìkan wá wáńjọ kan kò wọ pátá aláàjì ìyẹn wá burú jù. Kí ló ṣẹlẹ̀ ńjọ́ yẹn? gbàtà wá rí àwọn ìwà bọ́ta wọn ni kí ló ṣe ẹ́ ojú wo ló ń kan ẹ́ lé ṣé àwọn pátá ẹ̀ dọ̀tí tó oníṣẹ́ kan ní mo ló wọ pátá. Gani ló wọ pàǹtì gbẹ́mí ẹ sọ́hun wa ẹ̀yin méjì ṣèbó obìnrin jọ ní ẹni kò ní ṣòun tọ́lẹ̀tì. ó dùn ọmọbìnrin débi gẹ́. ẹ ti rí di rẹ̀ kí lè fẹ́ fi hàn ṣe torí Ọlọ́run. kí làwọn àti gbogbo sí pé kì í ṣe pé fẹ́ bá sùn. kì í ṣe pé fẹ́ bá sùn àbá tí. ṣùgbọ́n nígbà tẹ́ bá ń wo ara yín máa gbé pẹ́pẹ́pẹ́. àwọn tá à ń wò pé. ẹ ṣe ń wo ara yín máa lé. ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń fi dídí wò ara máa lé díẹ̀díẹ̀. díẹ̀. bàbá rẹ̀ bọ̀ ó ti kú sí níjọ́ tó pálábá wá ṣe bí wọ́n. n tí ẹ bá fàgbà ṣe ń gbà mí á yàtọ̀ láàrin àwùjọ tó kù. níjọ́ tí pálábá fẹ́ ségi kò sé ní kò sé tán. mistress bá wá bá tíṣà wà ẹgbẹ́ ọ̀dọ̀ wa báyìí ló dúró sí. ẹ tún gbé dígí ibú ìdè dígí burúkú dígí ayérayé. Gani bá ní wíìlì tó ń ṣàgbéyìí àbáfi síbẹ̀. ìgbà tóun àti tíṣà máa sọ̀rọ̀ ọwọ́ pátá rẹ́ẹ̀dì. ó tẹ̀lé rántí bàbá ìwọ Ọlọ́run. ló bá tó rẹ́rìn wọn tíṣà wá sọ̀rọ̀ wá rẹ́rìn ẹni tó rìn yẹn ó kàn gbé ẹsẹ̀ lórí gíláàsì ní ìṣómúdẹ̀ ní bàtà ìwí gíláàsì bá rún pín kó tó rún gíláàsì tán dẹ́sìkì tó wà wájú wa àti yí gbogbo ẹrù tó wà ní àti dálẹ̀ pẹ́ńsù rẹ́sà gbogbo ẹ̀ ti fọ́n ká ọkùnrin lè fura pé dígí ta lọ fọ́. ẹ ti fọ́ gíláàsì mi ẹ ti fọ́ ló fẹ́ pé sọ́ọ̀rì o báwo lẹ Gani ló fẹ́ dìde ni mo ní kí n gbé dẹ́sìkì kan yìí. ẹni yóò sì lè rìn dáadáa òun yóò tó máa pítì rẹ̀ yóò máa ṣàánú ẹ̀. lábàbẹ̀ ti ṣe ẹrú wa o aláàjì bá pé ọ̀rẹ́ mi Gani èmi ò gbé gíláàsì kí n sórí ìjọ téèyàn bá ti jẹ kínní tó bá ti jẹ ẹran erin ìjọ náà ló dópin ẹran ní jíjẹ o ibi abadé yìí ó tó gẹ́ẹ́ gíláàsì wà mọ́. ṣé wọ́n gbé àní jáde léwé ìgbàgbé bàbọ̀ yìí o. nígbà yẹn ṣe ẹ ti ń ṣe skẹ́skẹ́ ńgbà yẹn. nígbà náà tá a bá wò dáadáa ó dàbí pé èmi àti ẹ̀ a ti wà níbi ọmọ ọdún mẹ́rìndínlógún àti mẹ́tàdínlógún. ẹ tí máa ṣe skẹ́skẹ́. àgàṣe akànyìn ìyẹ̀wò díẹ̀ a máa ń tẹ tv. wọ lọ àtàwọn ọmọ burúkú ti wà ti pẹ́ kọ́ lọ́wọ́ sá ló wà ní irú àwọn àṣẹyìn tí ò tí yọ lójú ara tá à ń rí nígboro yìí tó ẹ pé tẹ bá rí wọn bí wọn míì ń ṣaṣẹ́wó wọn ò ju ọmọ ọdún méjìdínlógún lọ ẹlòmíì ò tiẹ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́kàn ní lólówóra lára tí wọ́n ti ń lora wọn lòkulò kó lọ́jọ́ alẹ́ wọn ṣe rí. bàbá mi sọ gbólóhùn kan tẹ́rù bà mí jọ náà bàbá mi ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ kí kó ṣẹ̀ ṣẹlẹ̀ pé kì í ṣe kó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ wọ́n wá sọ wọ́n ní wọ́n máa gba àbálé ṣáájú àbálé pé ẹni tán bá gbà àbálé ẹ̀ tó náà ò lè ké síta tẹ́ pé ó gbádùn tó ṣe wọ́n bá ti ṣe ọṣẹ kékeré fún un tó bá ti fi tábà àbálé á sọ dé padà. láyé jọ̀hún. bẹ́ẹ̀ ni. ẹ̀yà àròkùn bẹ́ẹ̀ ìyàwó tuntun ló ń fẹ́. ó lè má wàá le tó àkótọ̀run wa. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀wọ́n ń dọ́gbọ́n sí i. mo wá ń jókòó mo wá ń wò pé àwọn bàbá yìí náà ti gbìyànjú. wọ́n ti mọ̀ pọ́ mọ́ àwọn yìí òun ṣe kú sọ. eré orí igi àṣekú ọmọ ẹdún. ọkọ tó sì fẹ́ kò fẹ́ kó mọ́sà ìbánlé kó lè bá àdìyàwó lọ́mọ olówó wọ́n fún lọ́sẹ̀ yéé ra fọ̀rọ̀ ọ̀rọ̀ ó tún dí padà. ó tún ti sọ dí padà. Olódùmarè. ṣẹ̀fẹ̀ àìrápá lójú omi. bàbá èèyàn tó lágbára o ẹ bá ní advice àwọn ọmọ yìí o. àwa bẹ̀ yín ìgbà náà àwọn àgbọ̀gbọ́n pé ká mu gbó ká mu ṣùgbọ́n akàn jẹ́ pàǹlé tẹ́ pé. kẹ́ ẹ máa tẹ kòkó oníkòkó kẹ́ ẹ máa tàgbálùmọ̀ alágbálùmọ̀ kẹ́ ẹ máa sáré lálẹ́ kẹ́ ẹ máa. bá rántí ọmọ kan ní ìṣó ti kú Ọlọ́run máa ń tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run pé torí tí mo ṣe fọ́mọ òun ọ̀rọ̀ ọjọ́ mi tún ni. lóòkọ́ sẹ́yìn kan àìsàjú méjì náà ni àìsàjú méjì náà ni. alájẹ ẹ̀jẹ̀ kan ẹ wo ṣe rí ẹ̀yin ọmọ yìí ẹ kẹ́kọ̀ọ́ lára di ọ̀pọ̀tọ́ bá ṣe ń wí láti pé kì í ṣe pé mo sọ pé kì í ṣọ̀rọ̀ awẹ́wà tàbí ká fi ṣàwádà láti lè mú nǹkan kan jáde ńbẹ̀ pé ṣé n tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ṣó dáa bí. tó kọjá bó jẹ bàbá wa ni amèrúkọ one amèrúkọ one ìrókò tẹkẹ ọmọdé ọgbọdọ sá fàdọ ọwọ́ ìpàjà kùmà mo dúpẹ́ lọ́wọ́ ẹ ẹmí yóò gùn o ẹ̀yin bàbá wọn mọ ẹ ṣó wọn kò sí nǹkan kan bí ìpáǹlé àti àwọn ìwà burúkú wọn wọ̀nyí lógo Ọlọ́run á jèrè àwọn ọmọ wa yóò kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ kú kalẹ̀.